Ibafolu Anthony Ejire lórúkọ mi. Oriyomi Hamzat lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Tẹ́ lọ báwo ni wọ́n ṣe yín ṣé wọ́n treat yín dáadáa ni. Wọ́n treat mi dáadáa. Wọn ò sí aburú kankan fún yín. Ṣàbùrú fún mi. Ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. FIB thank you. Ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà náà. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ó dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. Ẹ wá bá wa dárúkọ àwọn ibi tí wọ́n dé lẹ́sẹẹsẹ àwọn ibi tí wọ́n dé nígbà tí wọ́n ṣe protest ẹ bá wa dárúkọ wọn káfí kí wọ́n pé wọ́n ṣeun. Pàápàá jùlọ èyí ti Ìbàdàn ẹ dé Tribune ẹ dé business ẹ dé NTA ẹ tún lọ sí secretariat ẹ wá lọ sí police headquarters lọ́yọ̀ state ẹ ṣé mo dúpẹ́. Kí lẹ ṣe gẹ́gẹ́ tó fi wá mú yín. Wọ́n ní àwọn ọlọ́pàá láwọn pè mí mi ò dá wọn lóhùn. Àwọn kan wọ́n sọ pé ogun yín ti jà báyìí pé ẹ máa dákẹ́ pé ẹ̀rù máa bà yín báyìí. Èmi Oriyomi Hamzat èmi ò ní dákẹ́. A tún gbọ́ pé àwọn kan wà tí wọ́n operate láti háàkì àkáǹtì Facebook yín ṣé lóòótọ́ ni. More than 250 IP at the same time 500 people on the system. Pé owó tẹ gbà ló jẹ́ kẹ́ máa ṣe gulegule báyìí. Never collected a penny on this matter láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀. Àwọn kan tó sọ pé máa ń compromise ẹ máa surrender láìpẹ́ yìí. Mi ò ń compromise. Mi ò ń compromise. Ibafolu Anthony Ejire lórúkọ mi. Ẹ ṣeun. Oriyomi Hamzat. No retreat, no surrender.